ni wọ́n ṣe ìjẹ́lẹ̀ kan sí akíkí ẹ̀yìn kábèsí aláìwà ẹ̀yìn eégún lóògà ẹ̀yìn òṣùpá ìlú ìyàwó ìyá mọ́roro níbikíbi akí gbogbo náà ládéládé lóyè lóyè náà bí wọ́n ṣe láǹfààní àti wà gbé aláǹfààní àti ṣe àfihàn màmá wa tí wọ́n jẹ́ olórí nínú àfihàn the deputy governor of Lagos State. Let me appreciate the presence of Her Excellency Chief Mrs. Olúrẹ̀mí Dr. Ọbáfẹ́mi Hamzat ẹ̀pẹ́ amárọ̀ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ náà ni tó ń gbé tá a bá ti ní àǹfààní àti sọ we appreciate we are seeing the deputy governor sitting here ṣé gbọ́n wa ẹ káàbọ̀ sí ìlú tó jẹ́ ìlú Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin níbi tí gbogbo àwọn àwòrán tí wọ́n ti ṣẹ̀wá ẹ ṣé gan lẹ́ẹ̀kan sí akí bàbá wa tí wọ́n ti láǹfààní àti jẹ́ gómìnà ní ibi tá a láǹfààní àti wàyé tá a bá sọ nípa ìpínlẹ̀ Ògùn ó yẹ ká sọ wípé ọ̀jọ̀gbọ́n kan tó jẹ́ Ògùn ọ̀tọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ tí wọ́n pè ní John Lucy nígbà tó bá láǹfààní àti mẹ́nuba bó ṣe jẹ́ ó ní Ọlọ́fin àdìmúlà ó ní 1425 náà ni àkọsílẹ̀ tí ó sọ pé ó fi kúrò ní Ilé Ifẹ̀ àwọn bá tí wọ́n sọ pé tá a bá ní báwọn náà ni tàwọn ìṣe jẹ́ ní ìpínlẹ̀ Ògùn the name Ogun State mo